ẹ̀yin ènìyàn wa ẹ kú dédé àsìkò yìí. Àánú Ọlọ́run kò ní fi wá sílẹ̀ o. Ọ̀rọ̀ Portable àti Very Dark Man yìí, ojú wo lẹ̀yin fi ń wò bó ṣe ń lọ yìí? Very Dark Man ti ṣe fídíò orin tó ṣe, kódà táwọn èèyàn ń sọ pé ó má dùn gan ni fún fídíò lélẹ́yìí tẹ́ ń náwó iyebíye sí. Bákan náà tún ni Portable fúnra ẹ̀ náà ló ń jáde káàkiri láti pe àwọn ènìyàn kan wá gbèjà rẹ̀ lórí àwọn tó ní wọ́n parọ́ mọ́ wípé òun jí kẹ̀kẹ́ márúwá. Nǹkan ẹyọkan tá à ń sọ náà ní gbogbo nǹkan téèyàn bá ń ṣe kó sáà máa fi sùúrù sí nítorí òní kọ́ nítorí ọ̀la ni o. Tí Portable bá mọ̀ wípé òun ó padà kọlu ẹni tí yóò tún padà gbé fídíò pé òun jí márúwá yìí jáde, yóò ti tẹ̀ jẹ́jẹ́ o. Kò ní máa yọ ẹnu sí àwọn ọ̀rọ̀ tí ò kàn. Kò ní máa fi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ lórí ẹ̀rọ ayélujára wípé gbogbo ẹ̀ ló ń fẹ́ sọ̀rọ̀ lé lórí. Ẹ má gbàgbé pé a máa ń sọ wípé ẹni tó bá mú òkò dání tó fẹ́ sọlù yàn kó máa retí bóyá ìdàrọ́ ní ń bẹ lọ́wọ́ onítọ̀hún tàbí ògúlùtù. Portable ò lè sùn kò lè wò, ṣe ló ń káàkiri lórí ọ̀rọ̀ Very Dark Man. Bó ṣe ń pe àwọn agbófinró ló ń pèjọba ló ń pe àwọn ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn wípé kán má wo òun níran. Níbo lọ̀rọ̀ yóò já sí gan-an? Ẹ jẹ́ á wo fídíò tí wọ́n ní Very Dark Man ń ṣe yìí. Ẹ jẹ́ á wo àwọn èèyàn tó jó sí papà ṣe bẹ́ẹ̀ la tún gbọ́ pé orin tí Very Dark Man nílẹ̀ fún Portable yóò mọ̀lélógún dáadáa láì ṣolórin. Mélòó ni Portable gan fẹ́ wá rìlíìsì fúnra ẹ̀ báyìí? Gbàgbóòsì yìí láàrin ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn àti olórin Very Dark Man àti Portable ó ti ń kọjá bó ṣe yẹ o. Kíjọba tètè bá wa dá sí o. Kán tètè bá Portable yanjú ọ̀rọ̀ rẹ̀ kó lè bá wẹ ara rẹ̀ mọ́. Tó bá sì tún padà bọ́nú eléyìí kó mọ̀ wọn ara ẹ̀ ni, torí pé gbogbo orí kọ́ lèèyàn mọ́ sọ̀kò bà. Ìyẹn ní ẹlẹ́ẹ̀kejì, tó bá jẹ́ pé irọ́ làwọn ẹni náà pamọ́ títí tófin ó fi sọ fún wọn wípé èyí tí wọ́n ṣe ò dáa lọ́kàn ara wọn, tán náà bá lè bọ́ tapá wọn parọ́ mọ́ ni kì bá mọ̀ san, nítorí orúkọ Portable wà at stake. Bó tiẹ̀ jẹ́ pé lóòótọ́ ó kọjá ààyè ẹ̀ sọ́dọ̀ Very Dark Man, torí pé yẹn ò bá wí tó fi yọnu sọ̀rọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ bá sì fẹ́ dá sọ̀rọ̀ ọlọ́rọ̀ ṣebí yóò sì mọ bí yóò sì fọgbọ́n dá sí. Àwọn òbú Portable o, ní tá à ń sọ pa Portable ọmọ Ọlálọ́mí ni wípé jẹ́ẹ́jẹ́ lálágẹmọ rìn o. Ká tó wá ikú ń pa alágẹmọ tó rọra rìn jẹ́jẹ́ o. Ká tó wá bèlèǹté ọ̀pọ̀lọ́ tó ń jẹra rẹ̀ mọ́lẹ̀. Wàhálà lónìí wàhálà lọ́la kò dáa. Kí Very Dark Man náà ó sì tẹ̀ jẹ́jẹ́ fún Portable, nítorí pé orúkọ tó bá ti bàjẹ́ kò ń rọrùn láti tún ṣe o. Ẹ jẹ́ á jọ wò ó díẹ̀ náà. Kutuma boro banka tuwawo bully pastor. Why you slap the pastor? Yogi do you bully am? Shout out to all my niggas. Ratters, now we get social media. Shehu, Big Bed Kuti, Coco Big Baby Trap aye. German, Machiavelli, Akala Niger, Uris, Osaze, Bini, Agene Bode, Tunde Headnut, Osime, Victor Boniface, DJ Big N, the Big Don Jazzy, Single Mom, Single Mothers, I love you. Area, Lugbe, Durumi, Lawyer, Leroy Dada, Shefty Tiger, Nani Ololo, Ebuka, Mechanic, EB, Petro Pounds and Dollars, Godwin Peter, Hassan Jega, Johnny, Agui, Manasseh,
M15 Dominion Maka, my blood brother. Olu Ebube talking drum. Jojo of Lily, very fair man. So I saw a video of Nigerian police. Isaac Fayose, flag boy, waving the flag. Rattles, for time of the government. Naija for life. Lozuzuzu. bó ṣe rí nìyẹn o, ó ti di ilé ọ̀gbá, ọ̀nà ọ̀gbá báyìí ó ti di ilẹ̀kùn ẹran ọ̀jẹ̀ àti sílé àti síta. Ṣùgbọ́n wọ́n ní ìlẹ̀kẹ̀ mọ́jà lé mọ́jà ta, ibì kan náà ni ó padà já sí o, ibi tí ó já sílẹ̀ nìkẹ́ni ò mọ̀. Níbo lọ̀rọ̀ Portable àti Very Dark Man ó forí sọ, ṣó lè jẹ́ bí ayọ̀ ṣá? Ìtó lè fi jẹ́ bí ayọ̀ ní kí wọ́n bá wa parí ẹ̀, kárí wọn pé wọ́n yìí so mọ́ra wọn. Ìyẹn làwọn ń fẹ́ dọ̀ ẹ̀yin àgbààgbà lú o, yóò mọ̀ ṣe é ṣe o. Ṣeun Agboola lórúkọ tèmi o, ní Jùgbá Master Channel.